ẹ̀yà àlùsúnà tá a ti rí pé ọ̀pọ̀lọpọ̀ mí nù yín tí a ti di àlùfítínà àlùtàádì àlùwàhálà ẹ̀sọ́ lè rú lẹ́gbàá yìí gbogbo ẹ̀yà àlùsúnà ẹjọ́ máa bá mi sí àpọ́gámù yìí àfààní àtẹ́ríjù àtàkùn rọ́fì kàkàwùmẹ̀n láwùn sáàdù wà á tẹ̀bí gẹ́rì sáàdì gbogbo àwọn àfáàgbà àtànẹ́ tí wọ́n polo Islam wọ́n láṣeyọrí ayé bá wọn gbọ́ ayé pé bò wọ́n níjọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọmọ ọlọ́run ṣé bí wọ́n ṣe ṣẹlẹ̀ yẹn àlùsúnà iṣẹ́ yìí challenges lélẹ̀ ìjẹ́ fún yóò lẹ́gbàá ọ̀gbẹ́ni dìdìrín lẹ́gbàá ọmọkùnrin bíi apò bẹ́pẹ yẹn ó ti fẹ́ kú ẹrọ fọ̀rọ̀ yìí Mufti Majesta lẹ́gbàá tá ń pè níjọ tá a jọ ń sọ̀rọ̀ tó ọlọ́gbàgbọ́ yẹn tó lè jẹ́rìí ọ̀rọ̀ ṣé tí Islam ti ń kọ́ yín lè ti lẹ́gbàá ọmọ olórí burúkú yìí ti ń dẹ́wò yìí mi sọ́rí láti sọ gbogbo ẹ̀yà àlùsúnà ìtìlẹ́gbàá ń dẹ́wò yìí ti dẹ̀ pírẹsẹ̀ntì ẹ̀ ọ̀bí àlùsúnà sẹ́yìn náà lẹ́ràn. Olùsíjì David, thank you very much, God bless you. Gbogbo ẹ̀yà àlùsúnà la ilaha illallah al-mawtu babun wa kullu an-nasi da'ilu ya layta sirriya ba'da al-mawti man daru. Ṣé inú protocol àlùsúnà ní ká máa fi ikú yọ̀yàn tí sẹ́rí àgẹ́gẹ́ dẹ̀ sọ pé bókù yìí bá kú dáadáa òkú yìí ni ká máa sọ ọmọ ẹlẹ́gbàá yìí ẹ̀fọ́ máa gbọ́ lẹ́gbàá gbogbo ẹ̀yà aráàlú Ẹ̀gbá ọmọ yìí ní ìdíkẹ́ mú so torí yóò tún bá ọkọ̀ ìlú Ẹ̀gbá jẹ́ àwọn àlùsúnà ti fi pàpọ̀ mọ́ra rẹ̀ yóò bá ọkọ̀ wọn jẹ́ torí ọkọ̀ títí ẹ̀ ti bàjẹ́. Alájà Rukayatu Gawat ọmọ kékeré Rukayatu Gawat jáde láyé lóru ànámọ́júmọ́ òní ọlọ́ọ̀bá nìkan olórí burúkú ọ̀gbẹ́ni lẹ́gbàá yìí ọ̀dẹ̀ tó bóde lónìí ọ̀dẹ̀ ń wọ́ ọkùnrin náà fún Rukayatu Gawat. lẹ́gbàá ọ̀dẹ̀ ń wọ́ ọkùnrin náà fún Alájà Rukayatu Gawat. Kí ló dé ṣé súnà náà lélẹ́yìí àti báyìí àlùsúnà mo fẹ́ kẹ́ ẹ máa ń tẹ́ ẹ sún gan ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ kí ni pàtàkì tuntun tẹ́ ẹrù yìí báyìí sẹ́ gbèdé sínú Islam tẹ́ ẹ pé àpè mọ́ra súnà mọ́ra yín sẹ́yìn lẹ́sẹ̀ júwe bí ẹ ṣe ń kírun fara yín ni sẹ́yìn lẹ́sẹ̀ júwe àwẹ̀ fún wa ni tí gbogbo èèyàn bá pera rẹ̀ ní àlùsúnà Sumratul Mu'minin ní oríjìnà àlùsúnà pàápàá jùlọ gbogbo mùsùlùmí ayé ní àlùsúnà sẹ́yìn lẹ́ júwe láwà nínú ta ló júwe kádàrúgbẹ̀ sí kájọ kọ́ ní àtà ló júwe rẹ̀ kí ló tẹ́ fẹ́ sọ ìsìláàmù di ẹrù kí ló tẹ́ fẹ́ sọ ẹ̀sìn ìsìláàmù di ẹ̀sìn ogun kí ló tẹ́ fẹ́ sọ ẹ̀sìn ìsìláàmù di ẹ̀sìn wàhálà ẹ̀yà àlùsúnà pàápàá jùlọ ìwọ ọ̀gbẹ́ni lẹ́gbàá kí ló dé Rukayatu Gawat ọmọ kékeré tálá ajá Rukayatu Gawat tó bá ṣe lé ní 30 years ni ó jáde láyé bàbá tó bí ọmọbìnrin yìí bàbá yìí náà kú láyé ikú ìbànújẹ́ ni bàbá rẹ̀ náà kú láyé ó ní kálukú ẹ̀ ń tọ́ lẹ́jẹ̀ lọ́rùn gbà fọ́ náà ni. Assalamu alaikum. Ẹjọ́ mọ́ wa bísí máa pè padà mo ṣe láfihàn mo bísí. Alájà Rukayatu Gawat ọ̀nà wa kú láyé bí kọ́dírì sí ni ha
pẹ̀lú ọjọ́ orí tó kéré arákùnrin Lẹ́gbàá yìí ọdẹ tó ń pàpẹ mọ́ra súnà ọdẹ ń fún ọmọ yìí ní oríṣiríṣi ọkọ tí Al-Qur'ani ọdẹ fún aláàyè irú ẹ̀ tí sẹríà ọdẹ júwe irú ẹ̀ fún wa bẹ́ẹ̀ náà lè gbé ọ̀rẹ́ kúrò láyé ìwọ Lẹ́gbàá yìí náà olórí burúkú rẹ̀ náà ó bóde ń kírètì náà fún náà ni ṣé wà lọ́lọ́ ni Lẹ́gbàá ṣé kọ́kọ́rọ́ ọ̀nà bẹ lọ́wọ́ ẹ̀ ni àbọ̀wọ́ rẹ ni kọ́kọ́rọ́ àlùjánnà wà ni. kí ló ṣe arákùnrin yìí ẹ̀yin alùsùnà ẹ̀yin náà dẹ̀ ń wòran Lẹ́gbàá dẹ̀ fẹ́ bà ọjọ́ ọ̀la yín jẹ́ agbó ẹni tó kú igun ọ̀run mùsùlùmí ni tẹ́lẹ̀ ó di kìrìsìtẹ́nì nígbà tó wà láyé arákùnrin Lẹ́gbàá yìí ọmọ borí gbígbé yìí kò rí ọ̀rọ̀ kankan bá sọ ọmọ ìkú ọ̀láyé tán igun ọ̀run kú ọ̀láyé tán òkú ọ̀rọ̀ burúkú ọdẹ ìfẹ́nu rẹ̀ ni ẹlẹ́ni níná ṣé wà lọ́lọ́ ni. Alhaja Rukayatu Gawat tagammada Allahu birama ọlọ́wọ́ bá ní sálẹ́kù kẹ Gawat bá ní mójú kúrò ní láìfi rẹ̀ Lẹ́gbàá ọ̀tá ọlọ́run yìí mufsidili àlá fásikù káfíru mushiriku lànàtú láyà lẹ́yìká kébìnú ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ ọ̀dẹ̀ tó bóde ọ̀rá dúró àṣẹ fún Alhaja Rukayatu Gawat ọ̀dẹ̀ tó bóde ọ̀dẹ̀ tó kírètì iná fún ọmọ yìí òun pàwọn Súfì ti kó bá sẹ́wọ̀n kì í ṣe Súfì ni Lẹ́gbàá sọ àmọ̀túnmọ̀ Súfì ni asọ̀fin yọ ẹni tó mọ̀ ni ẹni tó mọ̀ ní jẹ́ Súfì sọ́ni dọ̀tí nìwọ ni. Lẹ́gbàá kí ló tọ́ ayé òrìjínà ọ̀tọ̀ ọlọ́run báyìí náà àìlẹ́kọ̀ọ́ ní dọ̀ọ̀lá àmú ni àbí kò sí olóríire nínú fámìlì yìí ni oríire ò sínú ayé ẹni ìwọ wà á rí olóríire kékeré kọ́ pàṣàmọ́ tó dáa èrò orí ọ̀wà sílẹ̀mí ẹ èrò orí òsì lẹ́nu ẹ fún ẹ̀dẹ́ ẹgbẹ́ àfẹ́rọ́bù ẹjá lọ wọ Al-Qur'an ká tó wò tẹ́lẹ̀ fún yẹn kó gbé bí ká tó wò mo fẹ́ kẹ́ ẹ wo fídíò tó lórí burúkú ìṣe nítorí Alhaja Rukayatu Gawat ìṣẹ̀lẹ̀ inú Islam ẹ̀yin alùsùnà lẹ́kọ̀ọ́ wọlé à ń dọ̀tí èèyàn àmàkọ́lé àgbàlagbà àfẹnú useless èèyàn ẹ̀yin alùsùnà lẹ́kọ̀ọ́ wọlé ẹ̀yin alùsùnà ṣàtúnṣe kankan nínú Islam ẹ̀yin lẹ wá dá wàhálà lẹ nínú Islam ẹ̀yin alùsùnà ẹ̀yin lẹ wá dá wàhálà lẹ nínú religion. Alhaja Rukayatu Gawat bàbá tó bí ọmọ yìí ó sì lóun tẹ dọjọ́ ọkú ni ó ṣàánú àwọn èèyàn tẹ dọjọ́ ọkú ni ọ̀rọ̀ Islam lọ tẹ dọjọ́ ọkú ni Alhaja Gawat ó gbé Islam lárugẹ tẹ dọjọ́ ọkú ni. La ilaha illallah Lẹ́gbàá ó lè láti bọ̀ tán dáadáa torí pé nàlá láyò ibùsọ̀lì mi ọlọ́run ìsálábòsí o Alhaja Rukayatu Gawat wá kú ọ̀ láyé Lẹ́gbàá ò tí ẹ̀ tí kò jíjọ́ díjọ́ kejì kò díjọ́ kẹta kò díjọ́ kẹrin ọ̀dẹ̀ kírètì náà fún ọmọ yẹn nítorí pé ń kọrin sáyà Kùránì ní ká má kọrin ẹnì mi náà ṣe é láìkí mọ̀ ọgbẹ́ bẹ́nu orin wáàsí bẹ́nu orin òye bẹ́nu orin ìdùnnú bẹ́nu orin ẹ máa gbọ́ Lẹ́gbàá ọ̀tá ọlọ́run lárákùnrin yìí. wáàsí wọn wáàsí wèrè tá à ń ṣe. ìdààmú ni ọ̀pọ̀ wàhálà yẹn ló máa pa ẹ́. afọwọ́ Yusuf An-Nabahani ó sọ ní wọn lọ́mọ kan pé wà lọ́wọ́ ṣá. ẹ wo wèrè ó tún ti ń họ rí mo rò pé òyì ń kọ La ilaha illallah
orin kíkọ ní bídíà. Orin kíkọ ní bídíà. Àbá kí n tó lọ bí dáa lọ́ba sí Suratu Shu'ara o. Dábẹ̀ yẹ Suratu Shu'ara o. Orin kíkọ kì í ṣe bídíà. Ẹ̀yin àlùsùnà wàláì tàláì ẹ̀yin ni wàhálà ní Islam. Kí n pé àwọn kan nù yín torí àwọn kan bẹ́ẹ̀ nù àlùsùnà torí wọ́n pé tí wọ́n ní làákàyè tí wọ́n lọ́pọlọ. Àmọ́ àwọn tí wọ́n lọ́pọlọ láàrin yín wọ́n pọ̀ ju àwọn tó lọ́pọlọ lọ. Ṣebí lẹ́gbẹ̀ẹ́ yìí náà bímọ. Tó ti gbàgbé kó ní máa kúrò láyé jọ kan ni. Suratu Shu'ara lọ́ba sí. Lẹ́gbàá sọ gbàgbé kó wọn náà kú jọ kan ni. Ó ní torí Rukayatu Gawat ti ń kọrin. Ó ti dó bídíà. Àwọn Sufi ni wọ́n lò ó. Ẹ̀yin ṣe wàhálà ṣe wàhálà. Ṣé Rukayatu Gawat sọ́jà kèfèrí ni? Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní wà ní wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwat. Bal ahya'un 'inda rabbihim yurzaqun. Sọ ara rẹ̀ wò parí báyìí. Aṣọ ara o. Wà sọ ara o. Kúrán kíni? Ẹjọ́ gbogbo ẹ̀yin yẹn. Ẹ̀yin tẹ́ bá ní Kúrán ní Yorùbá àbí English. Ẹ lọ sí arákùnrin lẹ́gbàá yìí. Ó ti bójú àwọn alùsùnà jẹ́. Èmi sọ ara rẹ̀ Kúrán kíni? Torí náà rí ni. 26. Quran 26. Verse kíni? Verse 224. 220. Quran kíni? 224. Quran 224. Orí ẹ̀ ni mo ń béèrè. Quran kíni? 26. Quran 26. Verse 224. Ọ̀rọ̀ orin tẹ̀ ń sọ gan. Orin kíkọ kì í ṣe bídíà. Iná mi náà ṣírí láìkìmọ̀ lẹ́gbàá. Orí lẹ́gbàá ti dàrú. Wàláhì mi rò é párákùnrin lè láti bọ̀ tán dáadáa. Islam ò le tó báyìí. Ẹgbẹ́ ọmọ rẹ ní Rukayatu Gawat jẹ́. Gawat dẹ̀ kú láyé lónìí. Ọdẹ bóde. Ọdẹ bá àti sun ara rẹ jẹ́. Orúkọ ń bá àti sun ọmọ yẹn jẹ́. Ṣẹ̀ríà gẹ́gẹ́ ní bókù bá kú. Bẹ́ẹ̀ bá fẹ́ wẹ òkú. Ẹni tó bá láṣìírí tẹnu ẹ̀ bá mọ́nu ní kẹ́ẹ̀jì ọ̀wọ́lé síbi tí bá ti fẹ́ wẹ òkú. Ẹni tí ìṣe pé yóò bóde kó máa pé òkúta àwẹ̀ yẹn ó sun ara rẹ̀ ya ìdí ẹ̀ bó níbi wíwẹ̀ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́kẹ́nìkan wá bọ́ social media ó dẹ̀ ń sọ̀rọ̀ sọ ò níyàwó ni sọ ò bímọ ni kò sẹ́ni tó rí ẹ̀ pé inú fámìlì ẹ̀ ní lẹ́gbàá tí ó sọ fún ọ pé ó sì lè tó ń ṣe yìí. Bí Kádírì sí nìyà pẹ̀lú ọjọ́ orí kékeré tí Alájà Rukayatu Gawat fi kú láyé. Aláàjì bá sì ti àpẹẹlẹ ànábì ó ń sọ̀rọ̀ Rukayatu Aláàjì bá sì ti ọdẹ ń sọ ẹkú àtọ ọmọdé àtàgbà ń sọ ẹkú nítorí ikú ọmọ yìí olórí burúkú wọn lẹ́gbàá ọdẹ bóde ọdẹ ń kírètì náà fún ṣé wọn sọ láti bọ̀ tán dáadáa báyìí. Lẹ́gbàá irú ikú wo gan lọ́mọ tí ó pa ẹ́ pẹ̀lú alùsùnà olórí burúkú wèrè tó ń kírètì ara rẹ mọ́ yìí you are not alùsùnà you are alùfìtínà alùwàhálà ni ẹ. Báwo ṣe sọ́ra tó sọ́ra o. Àdéhìsì àbí sẹ̀rí ayé sọ́ máa tóbi ju Kùránì lọ ni. Àlùkùránì ò sọ pé àlẹ́ kọrí. Èyí tí Kùránì sọ ní bí ó lójú orin tí wọ́n lè kọ ọ̀dà lójú àwọn tí wọ́n lè kọ ni. Gbogbo orin tí wọ́n bá ń kọ tó bá jẹ́ wáàsí ó wọlé. Gbogbo orin tí wọ́n bá ń kọ tó bá jẹ́ ti bẹ̀rù Ọlọ́run ó wọlé. Gbogbo orin tí wọ́n bá ń kọ tó bá jẹ́ ti ń gbé ìbànújẹ́ kúrò nínú ọkàn èèyàn ó wọlé. Ó ti rí kọ́kọ́ fàáyà náà ẹ̀ṣọ́ ara wù
والشعراء Sàwùsù àfà. أعوذ بالله من الشيطان الرجيم Masha Allah. بسم الله الرحمن الرحيم والشعراء يتبعهم غاوون Alamutara anahum fi kulli wadin yahimuna. وأنه يأكلون ما لا يفعل Illa alladina amanu الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله وذكروا الله كثيرا وانتصروا min ba'di ma sulimu wa sayalamu الذين salamu ayyamu qalabi yanqalibu. Ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí. Ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn àlùsùn náà kí wọ́n lọ mọ̀ pé ọ̀gbẹ́ni lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọ àlẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí ó ti ń bójú gbogbo ẹ̀yà àlùsùn náà jẹ́. Báwo ni èyí ó ṣe kó ń jẹ́ àfà àbó ń jẹ́ mùsùlùmí tí a máa kírètì náà fẹ́ dẹ̀gbẹ́ rẹ̀ ṣé wọ́jọ́ lọ ni irú ikú wo gan lọ́mọ tí ó pa ọ́ lẹ́gbàá lẹ́gbàá irú ikú wo lọ́mọ tí ó pa ọ́ ibo lọ́mọ tó kù sí níbo lọ́mọ tí wọ́n sí ọ́ sí ìgbà wo lọ́mọ tó máa kú wàá wá lọ dúró de àwọn èèyàn nítorí pé kádàrá Ọlọ́run kò lé wọn lórí nígbà tí igi ọ̀run kú bó ń ṣe ń sọ̀rọ̀ bí ẹni tó ti ya wèrè náà rè alájẹrù káyà Gawat náà kú tí gbogbo ayé mì tí gbogbo oníkálukú banújẹ́ ẹni tí ń dorí kodò ẹni tí ń sunkún ìwọ lẹ́gbẹ̀ẹ́ ìdẹ tó bóde ọ̀nà tó sọ yẹmọ nípa ọmọ yìí ṣé wàá dẹ̀ láti bọ̀ tán dáadáa báyìí lẹ́gbàá mo dáùtì ẹ̀ ò ní láti bọ̀ tán dáadáa torí pé ẹran àánú ò sí lára rẹ ó pítí ọmọ làkejì ẹ ṣé wọn lọ ni tó o bá jọlọ nǹkan ò ní rọ̀jò sí you are God you are not a God wọ́n kọ́ lọ́lọ́ náà ká pé orin nínú kẹyà tún kọ lẹ́gbàá bọ́ọ̀bì ikọ̀ wa kéwù mo ti wí fún yín ti pẹ́ pé kéwù tẹ̀dá lè ké fi rálì jẹ́nà wọ̀ bàbá àgbàlagbà ìjà àgbà lọ́lọ́wà fi rán ká kọ orin kíkọ ìṣèbídíà ká kọ orin ọ̀sọ̀yẹ̀dẹ́lẹ́bọ ká ju ọ̀sọ̀yẹ̀dẹ́lẹ́sẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó kú òní Mẹ́kà tó lọ Mádínà àtòrin àti ijó ni wọ́n fi pàdé ẹ̀ ṣé wèrè ní ẹni lẹ́gbàá pẹ̀lú bàdírì wọ́n fi ju àtẹ̀yẹ pàdé ṣẹlẹ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbàá ṣé wọ́n máa ju sáyé ni ṣé wọ́n á ju sáyé ò ní kú ni kò sẹ́ni tí ò ní kú ọ̀ọ́dẹ̀jẹ̀ káànú ọmọlàkejì ó sí ọ́ alukuri ẹni olúwa ni wọ́n sọ aráàlú yàtàbí unaga una sọ̀rọ̀. والشعراء يتبعون غاوون alukuri ẹni olúwa ni àwọn olórí o yàtàbí unaga una ọ̀nà àánú ni wọ́n máa ń tọ̀ ẹ máa gbọ́ o. ألم تر أنهم في كل واد Yahimu olùwádìí ẹ̀mí gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bí ẹ bá ti bọ́nu kòtò wọ́n máa gòkè tí ẹ bá bọ́nu kòtò wọ́n máa gun gegele bí ẹ bá ń sún wájú wọ́n máa sún ẹ̀yìn nìṣó. وأنهم يأكلون Yakuluna وأنهم يأكلون màálà yabuwalu. Ìkẹta rẹ̀ olúwa ní torí pé kí ni o èyí tí wọn ò ní lè ṣe ni wọ́n máa sọ ẹ wá gbọ́ inú àyàkẹ́yìn náà ni o àfa máa kẹyọ bẹ́ẹ̀ fún ọ tẹ́ẹ̀fì mọ̀ pé orin kíkọ kì í ṣe bídíà no kì í ṣe bídíà lẹ́gbàá olórí ibú ni ẹ. إلى الذين آمنوا وعملوا الصالحات ẹ máa gbọ́ olúwa ní àmọ́ àwọn tí wọ́n bá ti ń kọrin àwọn tí a gba orin wọn wọlé tí wọ́n lè kọrin tá a gbà wọlé ilé alẹ́dínà àmọ́nù àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run gbọ́ tí ẹni gbàgbọ́ nú ọlọ́run وعملوا الصالحات wàá mi ní sọ̀lì àti tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa tí wọ́n ń wà rẹ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ tí wọ́n ń kọ orin tí ń mú bàdújẹ́ kú lẹ́mìí èèyàn tí wọ́n ń kọ orin tí ń ṣe wáàsí. وذكروا الله كثيرا wọ́sẹ̀kẹ̀rù láà kẹsìrẹ̀ tí wáàsí wọn ń dá lérí àsìkìrí ìyẹn ní ìrántí ọlọ́run
tí orin wọn ń dá lérí ìbẹ̀rù Ọlọ́run torí wọn ń dá lérí ìmọ̀ pàtàkì Ọlọ́run torí wọn orin wọn tí júwe ìbẹ̀rù Ọlọ́run fún wa lẹ́gbàá lọ́wọ́ Suratu Shu'ara yìí. bọ́mbọ̀ èyí tó wá bóde yìí ọ̀yà lọ́ọ́ ka Yorùbá yẹn wọ́n Shu'ara yà tàbí ọ̀nà gàù náà. àwọn akọrin àwọn tí ó ṣìnà ni ó máa ń tẹ̀lé wọn kiri. àwọn akọrin àwọn tó ṣìnà ni wọ́n máa ń tẹ̀lé wọn kiri. àbí rẹ kò rí pé àwọn náà máa ń pòyì ní gbogbo àdúgbò kan tí wọ́n bá dé. wọ́n dé àwọn náà máa ń pòyì wọ́n máa lọ báyìí wọ́n máa lọ báyìí ní gbogbo àdúgbò tí wọ́n bá dé. àti pé àwọn náà á máa sọ ohun tí wọn kò ní lè ṣe níṣẹ́. wọ́n dé àwọn olórin máa ń sọ nǹkan tí wọ́n lè ṣe. àyàfi àwọn ẹni tí wọ́n gba. wọ́n wá tí fún nìyẹn o. Olúwa ní àmọ́ àwọn tí wọ́n bá ń kọrin tó bá jí àwọn tí wọ́n gbọ́ ló ń gbọ́. tí wọ́n ń ṣe iṣẹ́ rere. tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rere. tí wọ́n sì rántí Ọlọ́run púpọ̀. tí wọ́n dẹ̀ ń rántí Ọlọ́run púpọ̀. Lágbàá lọ wú àyà yìí kí ló tẹ ẹyà ìkàtà ẹjọ́ lórí burúkú báyìí. irú ajá ẹrú Kayatu Gawat bí kọ́dírì sí nìyà pẹ̀lú ọjọ́ orí kékeré yìí bí gbogbo orí ẹ̀ náà ti ṣe wá pọ̀ tó oníkálíkù ń pìtì kíkú láyé ọmọbìnrin yìí ìwọ nìkan Lágbàá ìwọ nìkan lọ́wọ́ abóde lọ́wọ́ rí Gawat Rukayatu Gawat ní ìrì ẹ̀ tó kún kèfèrí ọwọ́ ń rí lẹ́nu tiẹ̀ ipe bídíà ló ṣekú Lágbàá mi lérò pé o lè láti bọ̀tán dáadáa torí gbogbo ètò tó ń ṣe yìí kò sínú ìlànà Islam Lágbàá gbogbo tó ń ṣe yìí kò sínú súnà Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa sallallahu alaihi wasallam ó ní àsínú àmúwà àtàkùn tó kù yìí bá ti kú ẹ máa sọ dáadáa rẹ̀ ta ló kọ́ ń kéwù gan ibo ni wọ́n ti kéwù ẹ̀hàn náà ló ti kéwù wéré ibo ló ti kéwù ti ń da ayé ló ti ń ba ayé jẹ́ Lágbàá irú súnà wo ló fẹ́ sọ ìsìlámù ẹ̀yà lù súnà ẹ wá ọ̀rọ̀ sí sọ̀rọ̀ Lágbàá o ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Lágbàá o. Assalamu alaikum. Quran 49 verse 12 Lágbàá súnmọ́ bí gbogbo eléyìí tó ń ṣe kò sínú ìlànà Islam wàláì Lágbàá gbogbo orí burúkú tó ń dáwọ́ kò sínú ìlànà Islam ẹ máa gbọ́ gbogbo tó sọ nípa Rukayatu Gawat. ẹ máa gbọ́ tó sọ nípa Rukayatu Gawat. ẹ máa gbọ́ o. ṣé mọ̀ pé wèrè nìyẹn àmọ́ gbà mí ọ̀rọ̀ gidi a máa tẹnu wèrè jáde bí ẹ ṣe dùn lórí tó ó sì bá sọ dúdú ọ̀rọ̀ ẹ̀yin oṣù sí náà lẹ́fù bọ́ta ẹni kó má dá lóhùn ẹni tí wọ́n dá lóhùn kó má dá lóhùn pé kò mọ̀ ti ṣe ní ìbáyìí ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ ọkọ̀ ní kíkọ́ wà ní ẹ̀sìn kó má kọ́ níṣó kó má dá mú fìdí lóhùn pé kò má kéwù kó má dá wọn lóhùn ó ní confidence wá dúró wá sọ fẹ́ kó ní ọjà wọn náà wá dúró pẹ̀lú ìdàlọ́ ká ló bá gbọ́n gbà yẹn kó fi ṣe òní kíkọ́ lẹ̀ wà lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ tí kò ní kú fún báyìí. ọmọbìnrin sì kìí di orí kíkan amédè ṣe mí. ẹ máa gbọ́ wèrè. gbogbo tó kù tó ń
kọrin ó jẹ́ tètè lọ jáwọ́. olórí ibú ni ẹ. ó jẹ́ lọ jáwọ́ èyí ń Sufi. mo fẹ́ ká gbọ́ gbogbo àwọn súná tó sọ ọmọ yìí. àǹfààní ìyàwó máa ń lọ́jọ́ kan dà síta ó láwọn táwọn tó mọ ní Sufi táwọn ní Sufi dà síta ó láwọn ti yàwọ́ àwọn ti yàyàkúyà ẹnu ẹ̀ ti gbọ́ yìí. bàbá ń sọ fún yín pé ìbíkúbilẹ̀ ìjọ yìí ní Sufi bímọ tó yaare máa jiyàn à ń bá yín ló kọjá à ń bá yín jẹ ẹnu ọ̀gán náà wọ́n mọ yín nígbì yìí o ọmọbìnrin yìí náà wọ́n mọ yín ní Sufi ló bí o ó láwọn ti yàyàkúyà. ẹ wo bí ṣe ń yọkún mú nínú mú gbére. ṣé wàá rí orí ọwọ́ jàkújà tẹ́ ẹ wà tẹ́lẹ̀ ló wà ọmọ obìnrin tó kú yìí orí ọwọ́ jàkújà orí jàkújà yẹn náà lòun náà wà tó tọ́lé lórí. ẹ máa gbọ́ lórí burúkú ó lé láti bọ̀ tán dáadáa lẹ́gbàá. gbogbo àwọn tí wọ́n bá kú sí ní ìbàjẹ́ tó jẹ́ ìbàjẹ́ tẹ̀yìn ní Sufi dálẹ̀ wà láì ní Sufi ẹ máa rí olùyẹ̀ṣẹ̀ láti yàmọ̀ ẹ gba kọmíṣọ̀ ẹ jọ pé ìyá rẹ̀ jẹ ẹ wà jẹ tiyín lọ́tọ̀. abẹ́rẹ́ ẹ̀yà àlùsùn náà. ẹ gbọ́ tó wọ́n fi sí ọ̀nà tí ẹ̀yà fìyà ẹ máa gbọ́ nìṣó ẹnu mi kọ́lẹ̀ ẹ ti gbọ́ òun náà ní òròjú ààrẹ ọ̀rọ̀ lọ́nà kì í tún lẹ́nu mi ó láwọn ti yẹ̀yà fìyà ó lẹ́yìn àwọn ọmọ tẹ́yìn oníṣùṣù dà síta ó ní wáàsí tó kù táwọn fẹ́ kẹ́ ẹ máa ṣe fáwọn ó lóun lòún fẹ́ sọ yìí nítorí pé àwọn ọmọ tẹ́yìn dà síta àwọn ti yẹ̀yà fìyà ó kù ẹ máa gbọ́ nìṣó. àti ìyá ìyàkúyà ẹ ń ṣẹlẹ̀ lórí social media wọ́n ti wọ́n gbàgbé bismillahir rahmanir rahim Quran tó sọ pé àtàwọn ọ̀nà sàbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló sáré àwọn ọ̀sán. ọmọ yìí láwọn ti yàyà kúyà ó ní wà láwọn ti yàyà kúyà ó sórí ilé òun ọ ń wá ọmọ wọn rí ọmọ wọn lọ police station wọn kọ statement instead kan wọn ní sùúrù tí wọn bá kẹkẹ àwọn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó rọdùrọdù tó ń dárúkọ yìí èyí ń dárúkọ àfa àwọn máa dárúkọ afálàbí bu àgbàjíwájà àfa. kò ní yí ọ. àwọn máa dárúkọ gbogbo àwọn ilé ìjọba. kò ní yí ọ lẹ́gbàá wàláì lẹ́gbàá ò lè láti bọ̀ tán dáadáa mo fi dán ọ lójú inú ayé lájọ wà ó lè láti bọ̀ tán dáadáa torí pé kò sí bẹ̀rù Ọlọ́run lára ẹ ẹjẹ́ àlọ́wọ́ ní Suratu Hujurat Quran 49 verse 12 A'udhu billahi minash shaitanir rajim lẹ́gbàá súnmọ́ bí kò wá gbọ́ kó o lè mọ̀ pé orí burúkú lè tó ń ṣe yìí Olúwa ní yá ayyuhal ladina amanu ijtanibu kasiran minan sunni inna ba'da sunni ismun ọyá sàwùsù àbá. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Masha Allah. Ya ayyuhal ladina amanu ijtanibu kasiran minan sunni inna ba'da sunni ismun wala tajassasu wala yaktabu ba'dukum ba'dan ayuhibu ahadukum ayakulu lama arigi meita fakaritumu wataqulla inallaha tawwabur rahim. Lẹ́gbàá Quran 49 verse 12 Suratu Hujurat kí l'Olúwa ń bá wa sọ ń bẹ̀ ìwọ lẹ́gbàá súnmọ́ bíi Suratu Hujurat Olúwa ní yá ayyuhal ladina amanu Olúwa ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ gbòdodo. Ijtanibu kasiran minan sunni. ẹ jìnnà sábà burú lẹ́gbàá èyí tó ń ṣe òsínú lànà Islam Al-Qur'an Olúwa ní ẹ má dábàá burú síra yín ẹ má dábàá burú síra yín ijtanibu kasiran minan sunni inna ba'da sunni ismun torí pé ká máa dábàá burú síra yín ó ń pẹ́ nìkan ló ń bí díà ó ń dábàá burú sí wọn nù ó ti dẹ́lẹ́sẹ̀ lẹ́gbàá ó ń pẹ́ nìkan wọlé ó ti dẹ́lẹ́sẹ̀ ọ̀ká ìbànìkan kú sínú bídíà ó ti dẹ́lẹ́sẹ̀ inna ba'da sunni ismun you are not a god ṣé wọ́n lọ́lọ́run ni. wàlá tajassasu wàlá tajassasu Al-Qur'ani Olúwa ni ẹ má tọ pinpin ara yín kí ló tó fi kọ̀rọ̀ kálukú lẹ̀ ṣé ta tiẹ̀ gẹ́gẹ́ dáadé bíi kọ̀rọ̀ rẹ̀
ọkàn polongo alùsùnà ni you are not alùsùnà ọ̀rọ̀ ẹ̀dàbẹ̀ tó ti ní mẹ́ńtà rí lẹ́gbàá ọ̀rọ̀ ẹ̀dàbẹ̀ tí wọ́n ti wò rí tó ti ya wèrè rí bẹ́ẹ̀rù sí wàá pọ̀ tó lábẹ́ sẹ́mọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó ní kálukú bíntì kọ̀ǹdíṣàn Alhaja Rukayatu Gawat kó kálukú ń banú bí ọ̀pọ̀ ọmọ yẹn fi kékeré kú láyé tẹ́nibọ́dì ń rìmẹ́mbà bàbá tó bí ìwọ wàárí kẹkẹrò àfikún wọn dábàá burú sọmọ náà. wàláyé kìtẹ̀bù bá dùnkún bá dán. Al-Qur'an ni láàyè kìtẹ̀bù bá dùnkún bá dán ẹ má bara yín ló kọjá ẹ má useless ara yín ẹ má pera yín pèkúpè ẹ má fura yín súnà burú. mo ń gbọ́ àfa. ayù ibù àdùnkún. ayé àkúlà lámà ayé ìhìnbẹ́ ìtàn. sọ́dẹ̀ lè tẹ́ yín lọ́rùn kẹ́ ẹ máa jẹ ẹran ara yín ẹni tó ti kú níyẹn kẹ́ ẹ máa jẹ́ náà jẹ́ nígbà pé jẹ́ náà máa jẹ́ pọ̀ mọ́ báyìí fọ́kàrí tùnú ara yín kọ́ ẹni wọn lẹ́gbàá dẹ́wò yìí. Alhaja Rukayatu Gawat kú láyé lónìí wọ́n sì lónìí ọjọ́ Tuesday today is 24 lẹ́gbàá ọ̀wárí kẹ̀kẹ́ sọnù ọ̀rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ tí àgbèsè bàbá tó bí ọ̀wárí kẹ̀kẹ́ nu akitiyan tiẹ̀ gẹ́nu Islam àfikún bóde tó ń pè lónìí bídíà ó lé láti bọ̀ tán dáadáa wọ́n wá ń dá akọ sí ọ̀nà àbíbo ní sáfà làwọn yẹn kò ní yí ọ̀kà yẹ pátá díẹ̀ ká yí ọ̀kà yẹ àwọn tó bí ọ. ṣe rí i pé ẹrú kan yóò máa mú wa bú ìgbẹ́ ẹrú kan tí ń bẹ láàrin náà ní lẹ́gbàá o yóò padà kó orí burúkú bá gbogbo yìí mí ìròyìn pé nìkan kan ní yín lé láti bọ̀ tán dáadáa gbogbo ẹ̀yìn alùsùn náà ni mò ń wí o mí rò pé ẹnìkan ní yín lè ní àtibọ̀tán dáadáa ṣe kọ́kọ́rọ́ ọ̀nà sọ́wọ́ yín lọ́lọ́run kò sí àbí kọ́kọ́rọ́ àlìjẹ́ náà ń bẹ lọ́wọ́ yín. Alhaja Rukayatu Gawat ó kú láyé lánàá tí í ṣe ọjọ́ Tuesday kò tí ì pé 12 hours dépò 24 hours lẹ́gbẹ̀ẹ́ olórí burúkú ọmọ tí ò ní láti bọ̀ tán dáadáa yìí wọ́n tó tí ìmọ̀ orúkú tí ó pa ọ̀dọ̀ tí ń kírẹ́tì iná fún Gawat kápẹ́ nípa ọ̀rọ̀ orin káàtì ẹ̀pọ̀ ọ̀bà kéwú tí kéwú òye ọ̀sẹ̀ bá àfa kan ló kọ lọ bá àfa rẹ kò ní kó ṣàlàyé sẹ̀ríà fún ọ. lọ́wọ́ sùwàtú sùn ààrẹ gílótẹ̀ wo sùúrà yẹn délẹ̀ kẹ́ wo àyà yẹn délẹ̀ kẹ́ gbọ́ kí ni tọ́lọ́ sọ ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ní lẹ́gbàá sọ́ọ̀fẹ́ láti mọ̀ tán dáadáa ni. ẹgbẹ́ ọ̀run kú ò láyé ìwọ nìkan náà lárí inú olórí burúkú àfa tó ń kírètì náà fún arábìnrin yẹn àti ẹ̀gbọ́n kó mùsùlùmí lọ parí ayé ẹ̀ sínú kìrìsìtẹ́nì tó ti bẹ́ẹ̀ kí lọ́kàn pẹ̀lú ayé ẹ̀. Alhaja Rukayatu Gawat alájà ni mùsùlùmí ni bàbá rẹ̀ ṣe lọ́run tẹ́ parí ayé ẹ̀ ni olórí burúkú wọ lẹ́gbàá yìí kò tí ì pé 12 hours even kò tí ì pé 6 hours tálàjà Rukayatu Gawat kú láyé la ilaha illallah lẹ́gbàá ò ní láti bọ̀ tán dáadáa gbogbo anybody in pity bíkọ́dìrì sí nìhá pẹ̀lú ojú orí kékeré tọ́mọ ẹ̀ fi kú láyé olórí burúkú ẹ̀ dẹ̀ ń wú yẹmọ̀yẹn mọ ọ̀dẹ̀ mọ̀ ẹgbẹ́ àlù Quran 24 verse 12 ṣe bọ́ gbọ́ tọ́ sọ ń bẹ̀ tọ́ bá kéwú tọ́pọ̀lọ́ rẹ dúdú sáfà rẹ ọ̀sàlẹ̀ yìí fún ọ ni ara àmánu rọ̀mí yá ayọ́ lẹ́dí náà àmánu ìtẹ́nibú kẹsíra mi náà lè sọ́ni iná bá dà sọ́ni ẹ̀sìn mu ẹgbọ́n tí lẹ́gbàá ń sọ lórí ire lárakùnrin eléyìí sáfà o gbogbo ẹ̀yin alùsùn náà ojú yín máa bàjẹ́ o ẹ fẹ́ jẹ́ sọ tọrọ fi ọ̀nà ojú yóò bàjẹ́ ẹ̀yin yóò bàjẹ́ torí léyìí lẹ́gbàá yìí ó ti ń bọjọ́ ọ̀la yín jẹ́ Alhaji Gawat ó sì lọ́n tó kú bàbá Rukayatu sì lọ́n tó kú ó sànú tó kú ó tún ìsìlámù ṣe tó kú ó gbé ìsìlámù lágẹ́ tó kú ọdún pẹ̀lú ọdún orí ọmọ yẹbi èyí tí Kùránì sọ ní gbé àdìjàsá olè ìsán ìlàlẹ̀ ìsán so lórí burúkú ni ẹlẹ́gbàá ni sáyé ẹ fẹ́ bàjẹ́ ní sọ̀fẹ́ láti bọ̀tọ́ dáadáa ni ẹ̀yin ayé ẹgbọ́n tí lẹ́gbàá ń wí nípa Alhaja Rukayatu Gawat láì tí ì pé 12 hours kódà tó ì pé 6 hours al-mawtu babu wa kullu nnasi dahil ya layta shi'ri ya ba'da al-mawti man da lẹ́gbàá
ò ní láti bọ̀ tán dáadáa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.